Ẹ kú dédé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe rí, ṣe dáadáa ni mo bá yín. Gbogbo ẹ̀yin ọkùnrin tí ẹ̀ ń sọ wípé ẹ̀ mọnú ìyàwó yín, tẹ́ fi pé ó yẹ kí ìyàwó yín lè fi ọkàn tán yín, àbí ó yẹ kẹ́ lè mọ nǹkan kan nípa ìyàwó yín, pàápàá ẹ̀yin tí ìyàwó yín ń gbé nǹkan rẹ̀ ṣe lẹ́yìn yín tí ò jẹ́ kẹ́ mọ̀, àti ẹ̀yin tẹ́ pé àwọn nǹkan míì tí ìyàwó yín ṣe ìtàlẹ̀ tí ń gbọ́ kò gbọ́. Tẹ́ bá search ọkàn yín dáadáa, tẹ́ bá search conscience yín dáadáa, ẹ rí pé kò rí bẹ́ẹ̀ láti lẹ̀. Bó dẹ̀ ṣe wá rí wípé ìyàwó yín fi nǹkan pamọ́ fún yín, àbó ń ṣe nǹkan lẹ́yìn yín, bó ṣe máa rí nìyẹn fún ẹ̀yin ọkùnrin tí ẹ bá mọ àgbà lẹ́gbọ̀n, tẹ́ ẹ mọ̀ pàgbà nìyí, fún ẹ̀yin ọkùnrin tí ẹ bá ní ọpọlọ tí wọ́n fi ń hold obìnrin. Nígbà tóbìnrin bá wá sọ̀rọ̀ fún ẹ, tó gbé ọ̀rọ̀ ìgbésí ayé ẹ̀ tó gbé lé ẹ lọ́wọ́ gẹ́gẹ́ bí olùfọkànsìn, gẹ́gẹ́ bí olùfọkàntán, gẹ́gẹ́ bí ẹni tó wù pé ẹlẹ́ẹ̀kejì, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin yìí tí obìnrin bá sọ fún yín, òun lè máa ń pàpà wá lò against wọn. A ti rí ọkùnrin tí obìnrin ẹ sọ fún pé èyí lágbájá fún mi lówó, tàmẹ̀dú fún mi lówó. Nígbà tí ọkùnrin yẹn bá máa búrú obìnrin yẹn, a ní aláṣẹ́wó ni, a ní iṣẹ́ ọwọ́ ẹ̀ ò tó jẹ, a ní àwọn èèyàn ńláńlá ló ń fún lówó, gbogbo àwọn èèyàn yẹn ó ti dó wọn ni. A ti rí ẹni tí obìnrin pàpà sọ fún pé lágbájá ask me out, tàmẹ̀dún ask me out, eléyìí sọ pé mo fẹ́ fẹ́ mi, tí ò dẹ̀ ṣe, torí pé ó kàn sọ fọ́kọ ẹ̀ wípé lágbájá fẹ́ fẹ́ mi, mo dẹ̀ sọ fún pé mi ò ti lọ́kọ, mo bu. Ìgbà tá bá máa wí jíjọ́ tí ìyà bá ṣẹlẹ̀, lágbájá tí obìnrin sọ fọ́kọ pé ó fẹ́ fẹ́ òun ló máa fi bu. Ó lè ní pé nítorí lágbájá, nítorí ẹ̀ ló ṣe ń ṣe bákan bákan sí òun nílé, torí pé ó ti lọ́n padà lọ bá lágbájá lẹ́yìn. Òun lèmi ṣe máa ń sọ fáwọn obìnrin wípé mọ ọkọ ẹ, ọkọ tó bá ti mọ̀ pé o sọ àṣírí ayé ẹ fún, pàápàá ìmíì gan, obìnrin míì tó sọ àṣírí ayé, àṣírí fámìlì ẹ fún ọkọ, àbí tí ọkọ mọ kékeré táṣírẹ́ nínú fámìlì ẹ, nígbà tó bá máa bú obìnrin yẹn, ó lè ní mi ò kúkú blame ẹ, ṣèbí ìyá tó bí ẹ náà, bàbá mẹ́ta ló bímọ fún, kò gbé ilé ọkọ. So ẹ lè mọnú obìnrin ra fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti ṣe bẹ́ẹ̀ yẹn rí, ẹ gbàgbé pé fẹ́ mọnú ìyàwó yín títí bèwúlà máa fi fọn, ẹ lè mọnú ìyàwó yín, nítorí wípé ọ̀rọ̀ ẹnu àti àìláròjinlẹ̀ ó ti jẹ́ kí ìyàwó yín kó má ní confidence in you again. Ọ̀rọ̀ ẹnu àti àìláròjinlẹ̀ yín, ọ̀pọ̀lọpọ̀ yín ní time tí ìyàwó yín bá ń gbé nǹkan rẹ̀ ṣe, ìgbà yẹn lẹ máa ń bínú jù nínú ilé. Ìgbà yẹn nǹkan àǹfààní tó bá yẹ kẹ́ ṣe nínú ilé, ẹ tighten up, ẹ ní ṣe. Ìyàwó á dẹ̀ wò pé òun ò tí ì kọ́lé, òun ò tí ì ralẹ̀, ẹ ti ń fìtìnà tí òun tóun bá kúkú kọ́lé ralẹ̀ ńkọ́, ẹ̀ ní jẹ́ kóun gbáyé, á wá lọ kọ sẹ́yìn, á lọ fi pamọ́ sẹ́yìn, á wá máa dùn ẹ̀yin. Kò sí obìnrin tó ń dédé fi nǹkan pamọ́ fún ọkọ ẹ̀ bí ó ṣe pé ìwà tí ẹ̀yin ọkùnrin, ìwà tí ọkọ bá wù. Kò sí obìnrin tó ń dédé, torí ẹ̀yin tẹ́ máa ń sọ pé ìwà responsible náà, ẹ̀yin náà máa ń ní àwọn ìwà kankan tí ò jọjú o, tẹ́ pé ibi tẹ́ máa ń ní àwọn ìwà yín sí, àwọn ibi tó máa ń kànyàn lára ni. Kò sí obìnrin tó pàpà fi nǹkan pamọ́ fún ọkọ ẹ̀ tí ò ń ṣe pé bóyá ọkọ yẹn òun ló ti fi àyè yẹn sílẹ̀, nípa bí obìnrin yẹn ti sọ̀rọ̀ fún rí, ó ti fi ọ̀rọ̀ yẹn, ó ti padà jẹ́ kóbìnrin yẹn jẹ̀bi pó sọ fún. Ó ti mọ nǹkan nípa obìnrin yẹn rí, ó ti fi fìtìnà tí obìnrin yẹn ti gbé nǹkan kékeré, eré kékeré ṣe rí, tó ti di wípé ó ti ní kó fò kó níṣe, nígbà tó bá máa ṣe nǹkan ńlá kò ní jẹ́ kó rí, torí pé ó fẹ́ keep ilé ẹ̀. Ìṣe ni ẹ̀yin ọkùnrin ló yẹ kẹ́ lọ nírònú pìwàdà. Tí obìnrin bá wá sọ̀rọ̀ fún ẹ pé ọkùnrin kan ń bá òun sọ̀rọ̀, ó fẹ́ fẹ́ òun, tó bá fẹ́ fẹ́ kò ní jẹ́ kó gbọ́. Ó fẹ́ fi wá rí àṣọ ẹ̀ ni pé wá má sọ má rò bóyá wọ́n ń bá mi sọ̀rọ̀, bọ̀ mi ò ní interest, kò ní jẹ́ kó gbọ́. Tó bá fẹ́ ṣe ò ní mọ̀. Tí obìnrin kan bá wá sọ̀rọ̀ fún ẹ wípé ó sọ̀rọ̀ fámìlì ẹ̀ fún ẹ torí pé kò fẹ́ fi pamọ́ fún ẹ, ìyẹn wá kọ́ ni pé kẹ́ wá máa fi bu níjọ́ tí ìjà bá wà. Ọ̀pọ̀lọpọ̀ yẹn máa ń rí irú nǹkan báyẹn as weapon, òun lè máa ń lò against obìnrin. Òun ló fi dàbẹ́ ni wípé àlè níta ó mọ inú ìyàwó yín ju ẹ̀yin gan tẹ́ ẹ jẹ́ ọkọ lé lọ, torí pé a ti wò pé àlè ò ní nǹkan kan láti lose, kò lè fi bú òun, kò mẹ́ni kankan mọ́ òun, torí pé ẹ̀yin àmọ̀jù tí ẹ dẹ̀ ní ìrònú àti àròjinlẹ̀ ní ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ilé, ọkọ ilé lẹ fi ń lose ẹ̀ pẹ̀lú ìyàwó yín débi wípé ẹ mọ nǹkan kan.
nípa ìyàwó yín. Ìgbà tẹ́ bá fẹ́ gbọ́ pé ìyàwó lọ file state síta, hypertension yẹn ló máa pa yín, because àwọn nǹkan tó ti sọ sẹ́yìn ẹ ti lò against ẹ. Ẹ ti lò against ẹ. Ó ti sọ̀rọ̀ family ẹ̀ fún yín, ẹ ti fi bú. Ó ti sọ̀rọ̀ pé èèyàn kan fẹ́ òun níta, ẹ ti fi bú, ẹ ti fi stalk ẹ. Of course kò ní sọ àwọn nǹkan tó bá ṣe pé kinní nínú ayé ẹ̀ kò ní sọ fún yín mọ́. Ẹ̀yin ọkùnrin yìí ni pé kẹ́ lọ yíwà padà. Ọ̀pọ̀lọpọ̀ yín tó bá tọkùnrin obìnrin bá ti sọ fún yín pé èèyàn kan bá òun sọ̀rọ̀ ńta báyìí, ẹ wá máa ṣọ́ lọ́wọ́ ṣọ́ lẹ́sẹ̀, ẹ máa ṣọ́ lọ́wọ́ ṣọ́ lẹ́sẹ̀, ẹ máa wẹni tó ń bá sọ. Obìnrin tó bá dẹ̀ fẹ́ ṣe kò ní sọ fún ẹ. Kò tiẹ̀ ní jẹ́ kó nífunra pé bóyá ọkùnrin míì ń bá òun sọ̀rọ̀ ńta. Ẹ̀yin ò kí ń rò bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín máa ń rò pé bí ẹ ṣe ń ṣe lobìnrin ṣe ń ṣe. Kò ń ṣe gbogbo obìnrin ló fẹ́ ṣèranù fa. Kò ń ṣe gbogbo obìnrin ló fẹ́ ṣèranù. Ẹ má fi pé bẹ́yìn ṣe ń ṣe ni àwọn obìnrin máa ṣe. Tóbìnrin bá wá sọ̀rọ̀ fún ẹ, wá sọ fún ẹ pẹ̀lú ìfẹ́ ni. Bí ọ̀pọ̀lọpọ̀ yín máa change ẹ̀, ǹjọ́ tẹ́ bá máa change ẹ̀ fún obìnrin yẹn, aṣẹ́wó lẹ máa pè é. Ǹjọ́ tẹ́ bá máa change ẹ̀ fún obìnrin yẹn, bẹ̀rẹ̀ sí ni máa wo the same person tóbìnrin wá sọ fún ẹ pé ó ń toast òun. Kò mean wípé kò lè bá the same person sọ̀rọ̀. Ó wá sọ fún ẹ bóyá tó bá jọ ń sọ̀rọ̀ kó bá lè mọ̀ pé ẹni tó ti pàfà sọ fún ẹ pé ó fẹ́ òun tẹ́lẹ̀, òun ò lè pàpà fẹ́. Ìyẹn ò wá mí pé tó bá ti ń bá sọ̀rọ̀, ẹ ó mí pé ó ti gbà fún, ó ti ń fẹ́. Ẹni tó ti sọ fún ẹ pé ó ń toast òun tẹ́lẹ̀ tó wá ń bá sọ̀rọ̀ lójú ẹ, ẹ̀yin wá bẹ̀rẹ̀ sí ní fìtínà tẹ́lẹ̀ títorí ẹ̀ na obìnrin yẹn pàápàá ẹ̀ láròjinlẹ̀. Ẹ ti gbàgbé pé tóbìnrin yẹn bá fẹ́ ṣe, number 1 kò ní bọ́kùnrin yẹn sọ̀rọ̀ lójú ẹ. Number 2 kò tiẹ̀ ní jẹ́ kó gbọ́ kó smell ẹ̀ pọ́kùnrin yẹn bá òun sọ̀rọ̀ rárá. Ẹ kí ń láròjinlẹ̀ tẹ́ bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní hùwà wèrè yín. Tóbìnrin bá wá ń fi nǹkan pamọ́ fún yín, ẹ wá máa sọ pé ó ṣe é fi nǹkan pamọ́ fún yín. Ẹ lọ ṣàtúnṣe, kẹ́ lọ jáwọ́. Apanidẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ yín. Ẹ kì í fẹ́ kán mú dà kọjá orí yín. Àwa mọ̀ bẹ́ẹ̀, ṣùgbọ́n ẹ má fi pé ìrìn tẹ́yìn ń rìn gẹ́gẹ́ bí ọkùnrin. Ọ̀pọ̀lọpọ̀ yín, gbogbo àwọn ọmọ tó wà lábẹ́ ilé yín níbi iṣẹ́ lẹ ti dó tán. Ọ̀pọ̀lọpọ̀ yín, gbogbo àwọn ọmọ neighbor lẹ ti dó tán. Ọ̀pọ̀lọpọ̀ yín àbúrò ìyàwó yín gan tí ò bójú bá pa free ẹ fẹ́ do. Ọ̀pọ̀lọpọ̀ yín pedophile nìyín, ọkọ sí ẹ mọmọdé ẹ màgbà. Ẹ wá máa fi pé the same ìrìn tẹ́yìn rìn ó ní àwọn obìnrin yín rìn. Pé torí pé ẹ̀yin tiyín, oko tiyín kò mọ mi yé. Oko tiyín ò ní taste, oko tiyín anything is correct ni. Ẹ wá rò bẹ́ẹ̀ lobìnrin yín ṣe máa rí nítorí pé ó ti wá sọ fún yín. Kò rí bẹ́ẹ̀. Tẹ́ bá rí àwọn married woman míì tẹ́ ń dó lẹ́yìn. Ẹ má fi pé bẹ́ẹ̀ ni ìyàwó tiyín náà ẹlòmíì ṣe máa dó lẹ́yìn. Oríṣiríṣi obìnrin ní dignity jura wọn lọ. Obìnrin dẹ̀ ní integrity jura wọn lọ. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin ọkùnrin, ẹ̀yin tẹ́ ń sunkún pé ìyàwó yín ẹ̀ mọ̀ nǹkan kan pẹ̀, tẹ́ ẹ bá lọ jáwọ́ nínú àwọn ìwà, kẹ́ máa fi ọ̀rọ̀ tí wọ́n bá fi sọ fún yín, kẹ́ máa fi stock wọn, la máa ṣọ́ wọn káàkiri, àbí kẹ́ máa fi ọ̀rọ̀ tó obìnrin bá sọ fún ẹ kó máa fi bu níjọ́ tí ìjà bá dé. Ojú yín máa fọ́, etí yín máa di láéláé nínú ìgbéyàwó ni, torí wọn ò ní jẹ́ kẹ́ rí anything débi tẹ́ máa rí gbọ́. Ọ̀rọ̀ yín, ọlọ́rọ̀ yín á máa betí dídì for life ni. Ẹ kọ́ máa gbọ́ ìgbà tí ìyàwó yín bá ti gbé nǹkan rẹ̀ ṣe àbí tó ti ṣe nǹkan ńlá, lẹ máa gbọ́. Kò ní sọ fún yín, torí tó bá sọ fún yín wàhálà wà, kò ní sí peace nínú ilé. Tó bá sọ fún yín pé ọkùnrin kan fún un lówó tí ò sí nǹkan kan, àbọ̀kùnrin kan ṣe nǹkan fún un bá sọ wàhálà wà, á kúkú pẹnu mọ́. Ẹ ní gbọ́ nǹkan kan títí bèwúlà máa fi fọn. Ṣé yẹn lẹ fẹ́? Ẹ lọ yíwà padà. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín oko yín ò ní control. Oko yín kò sẹ́ni tí ò lè dó. Ẹ má wà rò bóyá òbò obìnrin tẹ́ gbé sílé bó ṣe rí nìyẹn. Ẹ má rò bóyá bẹ́yìn ṣe ń dóyàwó oníyàwó ni kẹ́rù máa bà yín pé ọkùnrin mi á máa dóyàwó yín ta. Ó lè fi lọ ìyàwó yín ta, ó wá kù fún bóyá ó máa gbà á àbí kò ní gbà á. Ọ̀pọ̀lọpọ̀ yín ọkùnrin dẹ̀dẹ̀ ń ṣe bẹ́ẹ̀, oníranù pọ́nbélé ni yín. Oníranù ní ẹ̀ ní dignity, ẹ̀ ní nǹkan kan. Aṣọ yìí yín ti fàya lórí pé kò sí ẹni tẹ́ ẹ̀ lè kọnu dídó sí. Ẹ níyì ẹ̀ lẹ́yẹ kankan níbi kankan, bó ṣe wù kó kéré mọ́. Aṣọ yìí yín, aṣọ àláyín epo ti ta sí. Irú yín lẹ máa stock obìnrin pé èèyàn kan ń pè é, èèyàn kan wà lórí fóònù ẹ̀, èèyàn kan ṣe kinní kan, ẹ máa fi nǹkan tóbìnrin sọ fún yín, ẹ máa fi bu. Ẹ wá sọ pé kó wá sọ míì fún yín, àbó ti sọ ni, abẹ́ ti gbọ́ ni. Tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ máa mọ inú ìyàwó yín, ẹ lọ kọ́ bọ́n ṣe ń hùwà. Tí ìyàwó yín bá sọ nǹkan fún yín, ẹ mọ̀ wípé ó wò yín bí ẹnì kejì un, ó wò yín bí alábàárò ló ṣe sọ fún yín. Ẹ má fi pé kò lẹ́lòmíì tó lè sọ fún. Ẹ má wá jẹ́ pé kò sí bíjà yẹn ṣe lè le tó,
ẹ má jẹ́ kó jẹ́ àlébù ìyàwó yín tẹ́ mọ̀ lẹ fi máa bu àbí ọ̀rọ̀ tó sọ fún yín lẹ máa lo against ẹ nígbà tó bìnrin yẹn ò ń ṣe olórí burúkú bó lẹ ti fẹ́ gbọ́ mi bó bá jẹ́ mi náà ní ńkọ́ abẹ ti gbọ́ ni. ẹ má dẹ̀ máa fi ojú ń gbẹ̀yìn ṣe rí kẹ́ ẹ máa fi wo ìyàwó yín. Eléyìí ni mo mú wá fún yín láàárọ̀ yìí ẹ̀yin oníṣàbàríkòlò.com ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin tẹ́ bá ń fẹ́ oríṣiríṣi obìnrin ẹ lọ síbẹ̀ ẹ̀yin ọkùnrin ẹ lọ síbẹ̀ ẹ̀yin obìnrin tẹ́ ń fẹ́ partner bóyá bíi èmi ò ní advice yín mi ní kẹ́ má fẹ́ divorce o ẹ jẹ́ kó rí yín pé torí divorce ẹ mọ̀ ibi tó ti ń bọ̀ ẹ dẹ̀ mọ̀ nǹkan tó sọ di divorce so ẹ jẹ́ kó rí yín pé so ẹ̀yin obìnrin tẹ́ ṣì ń pè mí ẹ ṣì máa pè mí mò ń bá yín wá àwọn ọkùnrin tó lóko lọ́wọ́ ni ìwọ obìnrin tó sọ wípé wọ́n gbé òbò ẹgbóná tó wá gbé o tó send okó yẹn sí mi okó yẹn ò tóbi jù kò tóbi tó bó ṣe exaggerate ẹ kò tóbi jù mo rí pò ń gbádùn ẹ bó ṣe send ẹ sí mi anyway ẹ lọ sórí sabarikolo.com ẹ̀yin obìnrin náà mò ń wá ọkùnrin tó wà ní New York àwọn ọkùnrin méjì tó wà ní New York ẹ pè mí tó wà ní bí abi 40 bóyá above a bit above 50 àti ìkan below 50 ẹ pè mí ẹ kàn send a voice note àbí message sí mi torí mo máa wà níbi iṣẹ́ mi nílé ìgbé kọ ẹ send voice note àbí message sí mi kẹ bá mi sọ̀rọ̀ kí n dẹ̀ ọkùnrin tó lóko lọ́wọ́ ni o tó lè dóbò dáadáa o kò ń ṣe ọkùnrin ẹlẹ́nu lásán o kò ń ṣe dódó màyánà o kò ń ṣe okó larí kò ṣeé lò o so ẹ pè mí àá máa ríra láyé àti àlàáfíà ire o ẹ̀yin ọkùnrin ẹ lọ jáwọ́ tóbìnrin bá sọ nǹkan fún ẹ má rò bóyá kò sẹ́lòmíì tó lè sọ fún má wàá jókòó lè kó máa wò pé o fẹ́ fi nǹkan yẹn o fẹ́ lò against ẹ o ò ní gbọ́ mi mọ́ tó máa fi dóòbù ẹ̀ ya ọlọ́run ẹ̀ máa betí dídì ni ire o ó dàbọ̀.